ẹ gbọ́ ṣé ìgbésẹ̀ tí Ìyábọ̀ Òjó gbé ṣé ìgbésẹ̀ gidi ni ṣé ohun tó bójúmu ni nínú ọ̀sẹ̀ tá a lò tán yìí ni ọmọ Ìyábọ̀ Òjó ṣe ìgbéyàwó ọmọ Priscilla ọmọ obìnrin yẹn ó ṣe ìgbéyàwó ní orílẹ̀-èdè Tanzania ṣùgbọ́n àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ awuyewuye ti wà kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ mi ló ti ń sọ pé kí ló ti mi sọ̀rọ̀ sí àmọ́ mo ní màá gbé ọ̀rọ̀ yẹn wá sọ́dọ̀ ẹ̀yin bàbá ẹ̀yin ìyá tẹnóye jù mí lọ àwọn àkíyèsí bíi 3 or 4 kan ni mo ṣe táwọn èèyàn náà dẹ̀ ṣe lórí ìgbéyàwó tí Ìyábọ̀ Òjó ṣe fún ọmọ ẹ̀. Àkọ́kọ́ láti ìgbà tálẹ́ ti dáyé nínú ètò ìgbéyàwó àwọn ìdílé ọkọ ló máa wá ń tọrọ ọmọ lọ́wọ́ àwọn fámìlì ìyàwó ṣùgbọ́n ara ọ̀tọ̀ ní ti Ìyábọ̀ Òjó ètò ń jẹ́ àwọn ló lọ tọrọ ọkọ lọ́wọ́ fámìlì ọkọ ọmọ wọn. Ẹ pé kí ni reason nínú ètò ìgbéyàwó ilé ìyàwó làwọn ẹbí ọkọ máa ń wá láti wá tọrọ ọmọ ṣùgbọ́n ní ọ̀sẹ̀ tó kọjá yìí ni Ìyábọ̀ Òjó àti àwọn ẹbí ẹ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ wọ́n tẹ ọkọ létí wọ́n lọ sí orílẹ̀-èdè Tanzania láti lọ tọrọ ọkọ ọmọ wọn so ibẹ̀ ni wọ́n ti ṣe ìgbéyàwó ọmọ wọn tó jẹ́ obìnrin so gbogbo ẹbí ìyàwó àwọn lọ sílé ọkọ wọ́n lọ ṣe ìgbéyàwó ní Tanzania àwọn èèyàn wá ní ṣé wọ́n lọ bẹ̀bẹ̀ fẹ́ ọkọ fọmọ wọn ni pé ṣe bí àwọn ará orílẹ̀-èdè Tanzania ló yẹ kó wá sí Nàìjíríà kí wọ́n wá tọrọ ọmọ lọ́wọ́ Ìyábọ̀ Òjó ó sì wá jẹ́ pé Ìyábọ̀ Òjó àtàwọn ẹbí tẹ̀ ni wọ́n lọ sí Tanzania tó lọ tọrọ ọkọ fún ọmọ wọn pé ṣé torí pé bọ̀bọ́ yẹn jẹ́ èèyàn tí ó gbajúmọ̀ ní Tanzania ni pé torí olórin ìkan nínú àwọn olórin ni bọ̀bọ́ yẹn lórílẹ̀-èdè Tanzania pé tó bá jẹ́ pé bọ̀bọ́ lè ní pé àwọn ló lọ tọrọ bọ̀bọ́ yẹn fún ọmọ wọn pé definitely bọ̀bọ́ yẹn ò ní pọ́n wọn lé á ní sí ni wọ́n wá bẹ̀bẹ̀ fẹ́ òun pé àwọn olóyè kí wọ́n wá bẹ̀bẹ̀ fẹ́ ọmọ Ìyábọ̀ Òjó mi mọ̀ bí I understand pé àwọn olóyè kí wọ́n wá bẹ̀bẹ̀ fẹ́ ọmọ Ìyábọ̀ Òjó àwọn olóyè kí wọ́n wá tilétilé wá sí orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n wá sí ìgbéyàwó yẹn lórílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe pé ó yẹ kí Ìyábọ̀ Òjó àtàwọn ẹbí tẹ̀ kí wọ́n digbádàgbọ̀ wọn kí wọ́n gba Tanzania lọ kí wọ́n lọ máa ṣe ìgbéyàwó fún ọmọ wọn ní àkàtà àwọn òbí ọkọ ọmọ wọn wọ́n ní ọ̀rọ̀ líle yìí o wọ́n ní àkọ́kọ́ nìyẹn èmi náà dẹ̀ wòye ẹ̀ lóò ẹnìkan wọ́n sọ pé bí wọ́n ṣe máa ń pé àṣà Tanzania nìyẹn pé tó bá fẹ́ tọmọ Tanzania ọkùnrin bá fẹ́ obìnrin pé àwọn fámìlì obìnrin ló máa wá sí ilé àwọn ọkùnrin yẹn láti wá sí ìgbéyàwó mo bèèrè lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi tó jẹ́ ọmọ Tanzania wọ́n ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o mo ní àwọn Tanzanians lọ́rẹ̀ẹ́ dáadáa fún mi mo ní business partner tó jẹ́ ọmọ Tanzania náà rẹ̀ dáadáa wọ́n ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o pé kò sínú àṣà tàwọn o pé báyà àwa Nàìjíríà làwọn ń ṣe irú àṣà yẹn o pé kò sínú àṣà tàwọn ìdílé ọkọ náà ló máa ń wá sílé obìnrin èmi dẹ̀ wo gbogbo Áfíríkà èmi ò rí ibi tí ìdílé ìyàwó ti máa ń kó lọ sí wọn tó máa ń lọ ṣe wedding nílé ọkùnrin èmi ò rí but ṣé mo àròkítà náà lára ìyẹn lọ èkejì àkíyèsí táwọn ẹ̀ ṣe ni pé nígbà tí Ìyábọ̀ Òjó ń gbàdúrà fún ọmọ ẹ̀ nílẹ̀ Yorùbá ọmọ máa ń kúnlẹ̀ gba àdúrà lẹ́nu òbí lọ́jọ́ ìgbéyàwó ẹ̀ ni wọ́n ní ṣe ni ọmọ Ìyábọ̀ Òjó náà ro ìyàwó ìyá ìnáwó wa náà ro lọ́jọ́ ọ̀nà òṣèlú náà ro so wọ́n ní ṣé wọ́n ń fi àṣà wa pamọ́ ni àbí kí ni ó fà á pé ó jẹ́ ìkejì ìkẹta ni pé wọ́n ní ìmúra wọn pé àwọn rò pé ó yẹ kí báwọn ará Tanzania ṣe gbé ìmúra orílẹ̀-èdè wọn jáde ìmúra àṣà wọn jáde pé àti tí ó yẹ káwọn náà tẹ̀ showcase àṣà tiwa náà lọ nípa ìmúra wa no àwọn kan tó bá wù wọn ni wọ́n lè wọ̀ so ẹ lè force èèyàn pé dandan kó wọ aṣọ yín so àwọn kan tó wà ń bèèrè pé àwọn tó wà ń sọ pé ṣé kí ló dé tí bàbá ọmọ yẹn ò yọjú mo ní èmi ò mọ nǹkan kan pẹ̀ àmọ́ mo ní àwọn bàbá tí wọ́n lè dáhùn mo ṣe ní kí n wá fi tó ẹ̀yìn dájú mi létí àtẹ̀yìn mọ́ mi kí lẹ̀yìn rí sí lẹ́yìn rí sí ọ̀rọ̀ yìí ẹ jọ̀ọ́ fi ìròyìn hàn ní abẹ́ ní comment section this is Àjọmọ̀dé ṣùgbọ́n nǹkan tí mi fẹ́ sọ ni wípé nínú gbogbo ọ̀rọ̀ yìí nǹkan kan lè mí rí nínú èrò tèmi sẹ́yìn pé mi máa ń sàríwí sí tèmi ó ní wípé kò sí bẹ́ẹ̀ sì lè lówó tó kó jẹ́ ọmọ Dangote ló fẹ́fẹ́ gan kó jẹ́ ọmọ Elon Musk gan ni ó yẹ kẹ́ ẹ jẹ́ kí wọ́n wá sí ìgbéyàwó yẹn ní orílẹ̀-èdè Nàìjíríà ni kò yẹ kẹ́yìn lọ kó tì wọ́n àwọn kan wọ́n ní ọ̀làjú ni pé sẹ́mi mọ̀ pé àǹtí lajú àǹtí fẹ́ fi modernity sí kíní ẹ̀ ni pé sọ pé reason ẹ̀ pé nǹkan ti change ọ̀làjú la wà lórílẹ̀-èdè tèmi wà kò sí bó ṣe lówó tó wàá lọ sí àkàtà àwọn fámìlì ìyàwó ẹ̀ lọ san lùbọ́là ni ní orílẹ̀-èdè tèmi wà àwọn kan tẹ̀ sọ pé bí a tó pé bọ̀bọ́ yẹn lówó ni pé reason ẹ̀ pé nǹkan tó bá ti fẹ́ náà ni àwọn fámìlì ìyàwó gbọ́dọ̀ bá fẹ́ mo ní so ṣùgbọ́n ṣẹ́rí torí èébú ọ̀la ìrínisí nìsọ ní lọ́jọ́ àwọn kan àti ẹ̀kọ́ tọkùnrin bá ti get lára ìyàwó lára fámìlì ìyàwó ó máa jẹ́ kó máa tìyàwó yẹn bó ṣe wù wọn ò ní jọ́ lójú oyè yín wọn ò ní jọ́ lójú so torí èébú ọ̀la ẹ̀bọ̀n tó làwa fi rò pé ó yẹ kí wọ́n ṣe bọ́n ṣe ń ṣe kó lè rí bó ṣe yẹ kó rí ni kò sọ́làjú kan bẹ̀ ṣùgbọ́n síbẹ̀ èrò tí yín lè yàtọ̀ sí èrò tèmi ní ìbínú ògùn anybody torí ìgbà yẹn làwọn òpònú kan máa padà máa sọ pé à ń bínú ògùn wọn ni kò sẹ́ńtọ́ náà ṣe fún àfihàn tó bá ní tòun tó so àbínú anybody o
ọmọ tó ṣègbéyàwó lágbára Ọlọ́run ọba abakọ abiabo abisun abiwalẹ̀ ìyàwó ni máa ní o kò dẹ̀ ní máa bẹ́ẹ̀ de o ilé ọkọ ẹ̀ ajẹ́ bí ayọ̀ fún o bẹ́ẹ̀ ò ní gbóná mọ́ o. Ajamadé lórúkọ mi, bá mi share fídíò yìí dẹ̀ fi ròyìn hàn èrè ó dàbọ̀.